Kò sáǹfàní kankan tọkùnrin fẹ́ rí lára obìnrin lẹ́yìn wípé tó bá gbára lẹ̀ fún un, tó tọ́jú ẹ̀, tó fún un lóúnjẹ, tó respect ẹ̀, tó dẹ̀ fi lọ́kàn balẹ̀. Gbogbo ilé tí bàbá ń kọ́, gbogbo property tí bàbá kó jọ, gbogbo owó tí bàbá fi ọjọ́ ayé wọn pa náà, orí ọmọ àti orí ìyá náà ni wọ́n rùn gbogbo ẹ̀ sí. Because most of the time, ọkùnrin náà ló máa ń kọ́kọ́ ṣe bí ẹ fẹ́ tatẹ́rù ń pàtí ọ̀kọ̀ọ̀kan. So yà bá wọn. So kò sí àǹfààní kankan tó ọkùnrin fẹ́ rí jẹ lára ayé obìnrin ju pé kó gbóbò lẹ̀ fún, kó tọ́jú ẹ̀, kó respect ẹ̀, kó dẹ̀ ṣe dáadáa pẹ̀lú ẹ̀. So yé wa. Sórí gbogbo ilé tí ọkùnrin ń kọ́, gbogbo property tó ní, gbogbo investment obìnrin àtàwọn ọmọ rẹ̀ náà ni wọ́n padà jèrè rẹ̀. Àwọn obìnrin sì tètè mọ strategy yẹn. Wọ́n á sì make sure pé tí bàbá bá ṣe ń ṣiṣẹ́, gbogbo owó iṣẹ́ bàbá ń ná sórí ọmọ. Àwọn náà wọ́n mú suggestion wá, ẹ jẹ́ ara lẹ̀ síbí, ẹ jẹ́ akọ́lé síbí, ẹ jẹ́ akọ́ ọmọ yìí, ẹ jẹ́ kó rán wọn private, ẹ jẹ́ rán wọn lu èbò. Ẹ mọ̀, wọ́n ní eléte ni obìnrin ló máa ń lète, eléte sì ìṣẹ́gbẹ́ ọlọ́gbọ́n. So òun gbọ̀n bá ti rí pé àwọn squeeze bàbá yẹn, àwọn fún ṣoroṣo gbogbo ṣẹ́ ti dẹ̀, wọ́n á wá já sí kọ́tátò. At the end of the day, at old age, bàbá yẹn ni ó wà máa jìyà, especially tí wàá rẹ̀ ò bá tún ṣe bí ẹ fẹ́ dáa náà gbà tó wà yọ̀ǹgì. Ń gbò bá dàgbà ní wọ́n ṣẹ̀ wá sọmọ aráìsì yà lé lórí. So kò sí èrè kankan tọkùnrin jẹ lára obìnrin lẹ́yìn òbò. Gbogbo àjọ ń jókòó, àjọ ń dámọ̀ràn, èmi mò ń fún business idea, gbogbo ẹ̀ náà, gbogbo ẹ̀ nítorí ara ìwọ náà, orí obìnrin náà ni ó padà wá jèrè gbogbo ẹ̀. Toró ìyá lọmọ kọ́kọ́ mọ̀ kọ́mọ tó mọ bàbá. Bẹ́ẹ̀ ni, àdàbí tí bàbá náà bá kọ́kọ́ mọ bàbá ẹ̀ kò tó mọ̀ ìyá tiẹ̀. Ìyá tiẹ̀ náà ni ìwọ náà kọ́kọ́ mọ̀. So ìyá náà lọmọ kọ́kọ́ mọ̀, ìyá ni ó kọ́kọ́ jèrè ọmọ. But bàbá ló máa kọ́kọ́ náwó, ni ó ná gbogbo ìgbésí ayé, gbogbo youthful stage bàbá yẹn nígbà tí bàbá yẹn sì ní ṣan. Tó bá dẹ̀ jẹ́ ni tó jẹ́ sí oṣù ni gbogbo sálárì ẹ̀, gbogbo pension, ó bá tún gba pension àtún ná sórí ọmọ. Ìyá yẹn á máa make sure pé òun romance ẹ̀, òun massage ẹ̀, òun romance ẹ̀ títí ó fi ná gbogbo owó tí ó train àwọn ọmọ. Nígbà bá wá bá tọ́ gbogbo àwọn ọmọ tán, ìgbà yẹn ni ó tó ṣẹ́ wá determine bóyá kóun fi ìyà jẹ nígbà bá darúgbó àbí kóun ó ṣàánú rẹ̀. Àwọn tó sì máa ń jẹ́ kí wọ́n lè ṣàánú ọkùnrin tó bá darúgbó, òun náà ni tó bá ṣe dáadáa nígbà tó wà ní kékeré. Now, for the summary of this video to be helpful, òun ni wípé kò sí àǹfààní kankan tí ọkùnrin fẹ́ jẹ lára obìnrin ju òbò lọ. Torí ń tẹ́yẹ bá jẹ ni yóò gbé fò. Ṣùgbọ́n n tó yẹ kó fi wúlò fún náà ń lo palẹ̀ rẹ̀ mọ́ tó jò ráǹfààní kankan jẹ. So ìmí inú wọn tó bá wá lọ wá wọ̀rọ̀ kọ ṣàdá, wà nìkan bẹ́ wọn lórí, ẹnìkan gé okó wọn dànù, ẹnìkan dá mi gbóná sí wọn lára. Ẹ̀yin ò mọ nǹkan tí ìbálòpọ̀ ń ṣe nínú ọpọlọ ọkùnrin ni. Ó máa ń mú kórí ọkùnrin pé ni, ó máa ń help psychology ọkùnrin. Gbogbo àwọn business ideas tí ò wá sọ́pọlọ ẹ̀yẹn tó bá róbòdù tọkàn ẹ̀ balẹ̀, ó máa repackage, ó máa refresh ọpọlọ ẹ̀. So yé wa, nítorí wípé ìbálòpọ̀ ó máa ń jẹ́ kí ọpọlọ kó release àwọn dopamine wà lára àwọn sex hormone yẹn ló máa ń lead sí refreshment of the brain. So yé wa, àwọn oxytocin, àwọn endorphin, àwọn prolactin, àwọn dopamine, gbogbo àwọn hormones yẹn wọ́n máa ń help ọpọlọ. So ọkùnrin tó bá wà deprived kò ní ní settlement nínú ọkàn rẹ̀. So yé wa. So gbogbo ọgbọ́n táwọn obìnrin ń dá, gbogbo strategy àjọbẹ̀rẹ̀ ni, ajẹkẹ́lé ni, ajẹgbọ́ náà ló padà jèrè léhùn. Kò sẹ́ni tí ọmọ landlady pọ̀ ju landlord lọ, ọkùnrin ni máa ń kọ́kọ́ kú. So yé wa. So let us know that gbogbo àwọn àǹfààní tó yẹ kọ́kùnrin lẹ́tọ̀ọ́ sí téyàn fún náà lèrè tí ó jẹ lára obìnrin náà òjò bò lọ àti pé bóyá kóbìnrin yẹn tọ́jú ẹ̀. So yé wa. So that is it. Gbogbo tẹ́ ń ṣe ohun obìnrin náà ni yóò padà kó èrè gbogbo ẹ̀. So ẹ máa ṣe normal, ẹ máa wà okay. Then àwọn ọkùnrin tí wọ́n tún wá máa ń jìyà jù làwọn tí wọn ò ní ju ìyàwó kan lọ. So yá bá wọn, bẹ̀ kò sí nǹkan tó nira náà bẹ́ẹ̀. Ìwọ tó bá mọ̀ pé kan náà ló ní tètè máa ṣe dáadáa. Ṣùgbọ́n tó bá ń hùwà burúkú, nígbà bá darúgbó, ó jẹ ìyà o. Ṣùgbọ́n pé fàkátì lè mi. Ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé o ṣe dáadáa, kò sí bóbìnrin ò ṣe ní máa rántí dáadáa tó bá ṣe pé tó. Ẹni náà ṣá ó tọ́jú òun nígbà tí òun wà ní kékeré. So bó ti jẹ́ nù. Ẹ ṣeun gan.